pariwo bàbá nígbà tí mo rí ibẹ̀ ṣe tó mo wá sọ pé ọpẹ́ ló yẹ lọ́run wa èrò ọ̀tá ní káwọ́ ti di gbàgbé ṣùgbọ́n ọlọ́run ni kò fààyè sílẹ̀ o ìmọ̀ràn tá lórí àwa ti dá sán àwa sọ pé ọpẹ́ ló yẹ lúwa wa bàbá nígbà tí mo rí ibẹ̀ ṣe tó bàbá nígbà tí mo rí ibẹ̀ ṣe tó bàbá nígbà tí mo rí ibẹ̀ ṣe tó mo wá sọ pé ọpẹ́ ló yẹ ó ti mú mi gbàgbé wọn o bàbá ìbànújẹ́ ìgbà kan ó mú mi gbàgbé ó ti mú mi gbàgbé wọn o bàbá ìbànújẹ́ ìgbà kan àṣewẹ́rẹ́ níṣẹ́ olúwa ọba tí mo pè tó ń jẹ́ ìwọ ńkọ́ àṣewẹ́rẹ́ níṣẹ́ olúwa ọba tí mo pè tó ń jẹ́ àníṣe òṣòre mélè gbàgbé rẹ o bàbá òṣòre mélè gbàgbé òṣòre láyé mi jésù ṣòre mélè gbàgbé rẹ o bàbá òṣòre mélè gbàgbé oore rẹ jésù òṣòre mélè gbàgbé ṣeun olùgbàlà o ṣeun olùgbàlà o ṣe olúwa mà ṣe o ọ̀rẹ́ ẹlẹ́ṣẹ̀ mà ṣe o lórí ọkọ lórí ọmọ o lórí ẹbí lórí ará o lórí ilé lórí ará gbogbo ẹ mà ṣe o ẹ ṣeun ẹ mà ṣe o ọlọ́run ayìyá o olúwa ẹ mà ṣe o ẹ ṣeun ẹ mà ṣe o ẹ ṣeun hallelujah olúwa ṣeun àti dópin ọ̀sẹ̀ tuntun ó ṣeun lánàá ayé mi àti ẹ torí náà la ṣe ń yọ̀ lórúkọ jésù ayọ̀ èmi àti ẹ kò ní dìbànújẹ́ láéláé bópin ọ̀sẹ̀ yìí sì ń parí gbogbo ìṣòro ayé wa parí gbogbo ìdààmú ayé wa parí gbogbo àìsàn ayé wa parí gbogbo ogun ayé wa parí gbogbo tọ́lọ́run ìdààmú èmi àti ẹ ó parí bẹ́ẹ̀ ni òpin ọ̀sẹ̀ yìí kò ní jẹ́ òpin ẹ̀mí èmi àti ẹ ó máa dára fún wa á dára fáwọn ọkọ wa á dára fáwọn ọmọ wa òpin ọ̀sẹ̀ yìí a ó rí ọ̀pọ̀lọpọ̀ bí jésù bá tí ì dé lónìí gangan ìyanu ńlá lọ́lọ́run máa ṣe nínú ayé mi àti ẹ̀ tó ń gbọ́ mi tó ń wò mí a ó rọrùn fáyọ̀ láti dúpẹ́ lórúkọ jésù ọ̀nà wa là sí rere ìyanu máa ṣẹlẹ̀ láyé wa olórí ayọ̀ máa wá wa rí wọ́n á gbé owó ńlá ká èmi àti ẹ mọ́ lónìí àlùyọ ńlá ó máa jẹ́ tèmi tìrẹ lónìí ìbùkún ńlá ó máa jẹ́ tèmi tìrẹ lónìí ojú rere àánú tí kò wọ́pọ̀ ó máa jẹ́ tèmi tìrẹ lónìí àlùyọ tí kò wọ́pọ̀ ó máa jẹ́ tèmi tìrẹ lónìí lórúkọ jésù a ó yin ọlọ́run lógo bóyá ṣe máa rí ìyẹn kò dẹ̀ ní yípadà ní orúkọ jésù ní a gba àdúrà àmín.